àṣírí àwọn amòòkùnṣìkà ẹ̀dá tí wọ́n ń da ìpínlẹ̀ Kwara láàmú, ìyẹn àwọn tí ó ń ran àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì tó ń ràn wọ́n lọ́wọ́ láti pa ọmọdé, láti pàgbà, láti pa ọkùnrin, láti pa obìnrin, láti pa kìrìsìtẹ́nì, láti pa mùsùlùmí, láti pa oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Kwara. Àṣírí àwọn oníṣẹ́ ibi náà ó mà ti ń tú báyìí, tó sì jẹ́ pé ọwọ́ ti tẹ àwọn bíi 3 nínú wọn tí wọ́n ran àwọn Fúlàní afẹ̀míṣòfò ìjọba àpapọ̀ ń pè ní báńdíìtì tó ń ràn wọ́n lọ́wọ́, tó sì ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún tàbí àjẹ́ tí ó jẹ èpo ọ̀bọ. Àfi tá a bá fẹ́ máa ṣe àtúwí asán ní èèyàn ó tún ṣe máa sọ wípé ètò ààbò ìpínlẹ̀ Kwara ó burú kọjá sísọ pàápàá ní ọdún tó kọjá, tó sì jẹ́ pé àsìkò táwọn báńdíìtì tán ya wọ ìlú Òkè Ọdẹ tí ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti fẹ̀mí òbítíbitì àwọn èèyàn ṣòfò, èyí tó di ariwo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Inú pe àkíyèsí àwọn èèyàn sí pé ewu ti wà ní ìpínlẹ̀ Kwara àti pé níṣe ni wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò bíi ewúrẹ́. Yàtọ̀ sí eléyìí, ọ̀pọ̀ àwọn ìlú bíi Bàbáńlá àti àwọn ìlú míì bẹ́ẹ̀ ni àwọn báńdíìtì náà ti wá ń ṣiṣẹ́, pàápàá àwọn ìlú tó wà lábẹ́ ìjọba Ìfẹ́lódùn, àwọn ìjọba ìbílẹ̀ Pátìgì, ìjọba ìbílẹ̀ Káyàmá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Káṣà sọ pé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà lápá gúúsù ìpínlẹ̀ Kwara, Kwara South, ó ní àwọn báńdíìtì náà ni wọ́n ń dà láàmú. Kódà níbi tó lè dé, àwọn iléèwé kan ó wà ní àwọn ìjọba ìbílẹ̀ bíi Ìfẹ́lódùn láti nǹkan bíi oṣù kọkànlá ọdún tó kọjá, November 2025, inú jẹ́ pé gbogbo àwọn iléèwé tó wà níbẹ̀ yálà ti ìjọba ni o tàbí ti aládàáni inú wà ní títìpa nítorí ìbẹ̀rùbojo pé àwọn báńdíìtì kan lè ya wọ àwọn iléèwé náà lọ́jọ́ kan lójijì kí wọ́n sì jí àwọn ọmọ iléèwé rẹpẹtẹ kí wọ́n jí wọn kó wọnú igbó lọ. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara tó ti dariwo, oríṣiríṣi ìgbésẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ gómìnà Abdulrahman Abdulrazak ló ti gbé. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ náà ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti rẹ́yìn àwọn afẹ̀míṣòfò náà, débi tí wọ́n ti kó àwọn sójà rẹpẹtẹ ránṣẹ́ sí ìpínlẹ̀ Kwara láti lọ gbéná wojú àwọn afẹ̀míṣòfò náà. Ṣùgbọ́n síbẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìyàtọ̀ wà, àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n sì ń ṣiṣẹ́ ibi wọn, wọ́n ń jiyàn gbé, wọ́n sì ń pa èèyàn kiri. Ṣá ọlọ́sẹ̀ tó kọjá ní ọwọ́ tẹ àwọn adarí ẹgbẹ́ Fúlàní darandaran Miyetti Allah Cattle Breeders Association of Nigeria MACBAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara, tí wọ́n ní wọ́n ran àwọn báńdíìtì náà lọ́wọ́ láti pààyàn àti láti jíyàn gbé, tó sì jẹ́ pé nínú àwọn olórí ẹgbẹ́ Miyetti Allah Cattle Breeders Association of Nigeria MACBAN, olórí ẹgbẹ́ náà ti ìpínlẹ̀ Kwara Idris Abubakar òun náà wà lára àwọn tí wọ́n mú tó sì ti wà látìmọ́lé àwọn ọlọ́pàá báyìí níbi tí wọ́n ti ń káwọ́ pọ̀nyìn tó ti ń rojú.